Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì, ròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí wa káàbọ̀ sí ètò yín, ètò wa Jeki Bibeli Soro. Ètò tí ìjọ Kristi Lóńdó àti ìjọ Kristi mi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi kò yí padà, Fasonu Victor, Ajihinrere Kristi. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ rẹ̀ lórí ayé wa. A sì dúpẹ́ fún ìbùkún rẹ̀ bákan náà tí kò fi ẹnìkọ̀ọ̀kan wa sílẹ̀, àti àwa àtàwọn tó ń wò wá nílé. Ọlọ́run pa wá mọ́ lálàáfíà pípé, ògo ni forúkọ Olúwa. Àmín. Kí a tó tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tòní, ẹ ká tẹríba fún àdúrà. Ọlọ́run wa, bàbá wa tí ń bẹ lọ́run, bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa, a dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ̀yin ni Ọlọ́run wa. Ẹ̀yin lẹ pọ̀ nínú àánú àti agbára. Ẹ̀yin lẹ ń ṣògo nínú ìmọ́lẹ̀ tí ẹ sì ń fi ìmọ́lẹ̀ búra bí aṣọ. Olúwa gbé yín ga o. Ọlọ́run ẹ gbọ́ ọpẹ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ yín lónìí. Kẹ́yẹ́ kí ìfẹ́ yín ó yé wa, kí ẹ sì gbàkóso gbogbo. Ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run mímọ́, fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ayé wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ènìyàn wa tó ń wò wá nílé. Ètò yóò tí yí padà, Jeki Bibeli Soro ní ètò náà. Ètò tí à ń wo Bíbélì, tí a sì ń wo ní irú ẹ̀kọ́ àti àkọsílẹ̀ Bíbélì fún ìtọ́ni, fún ìdarí, fún ìkọ́ni nípa òdodo. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run sọ pé kí ènìyàn Ọlọ́run bá lè pé tí a ti múra sílẹ̀ fún iṣẹ́ rere gbogbo. Gbogbo àwọn èèyàn tó ń wò wá nílé, a fẹ́ kí wọ́n wá di ìjọ Kristi. Kẹ́ ẹ lọ sí àgbègbè níbikíbi tẹ́ ẹ bá wà, kẹ́ ẹ wá di ìjọ Kristi. Wọ́n ò bá yín sọ̀rọ̀ nípa ìgbàlà Ọlọ́run, wọ́n ó sì sọ nípa ẹ̀kọ́ òtítọ́ tí a rí nínú Bíbélì. Ìjọ Kristi náà ni, kò ní àfikún, kò ní àyọkúrò, nítorí pa ṣetán láti tẹ̀lé ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ, ohun tí ọ̀rọ̀ Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ fún ọkàn wa. Nítorí pa gbàgbọ́ pé tá a bá dúró nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa, nígbà náà la ó ní ìyè tí kò ní pẹ̀kun nínú Ọlọ́run. Ọlọ́run á máa ràn wá lọ́wọ́ bí a ti ń ṣe bẹ́ẹ̀ lórúkọ Jésù. Àmín. Kókó ẹ̀kọ́ ta ní fún wa lónìí, ó ní ìsọjí tòótọ́. Àwọn olóyìnbá sọ pé true revival. Ìsọjí tòótọ́, true revival. Tá a fẹ́ gbéyẹ̀wò lónìí nìyí. Tá a bá ń sọ̀rọ̀ nípa ìsọjí tòótọ́, à ń sọ̀rọ̀ nípa ọkàn tó ṣe tán láti gba ìsọjí Ọlọ́run. Ìsọjí, ẹni tá a bá sọ ọkàn rẹ̀ jí, ó jẹ́ ẹni tí ó ṣe tán láti gba Ọlọ́run láàyè, láti wọ ọkàn wa, láti wọnú ayé wa, láti bá ayé wa dọ́rẹ̀ẹ́, láti máa kọ́ wa nínú ohun gbogbo tó nìkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run, kí àwa kó sì ṣetán láti tẹ̀lé ìfẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ rẹ̀, kí a sì fi ìgbàgbọ́ Ọlọ́run hàn nípa ẹ̀kọ́ tí à ń tẹ̀lé. Ọkàn tó ṣetán láti gba ìsọjí, ọkàn náà á dúró lórí ohun tí ọ̀rọ̀ Ọlọ́run gbé kalẹ̀. Àwọn olóyìnbá sọ pé thus says the Lord. Ohun tí Olúwa wí. Ọkàn tó gba ìsọjí Ọlọ́run á ṣetán láti dúró lórí ohun tí Olúwa wí nìkan. Àwọn olóyìnbá sọ pé thus says the Lord. Ọkàn tó gba ìsọjí
kò ní yà sápá ọ̀tún kò ní yà sápá òsì á dúró nìkan lórí tó Olúwa gbé kalẹ̀. Ọkàn tó gba ìsọjí á jẹ́ni tó ṣe tán láti ṣàfẹ́rí Ọlọ́run nínú ọ̀rọ̀ nínú èrò àti nínú ìṣe. Ọkàn tó gba ìsọjí Ọlọ́run á dúró lórí ohun tí Olúwa wí. Ọkàn tó gba ìsọjí Ọlọ́run á jẹ́ ẹni tí ó ṣe tán láti fi ara rẹ̀ ayé rẹ̀ ìgbé ayé rẹ̀ láti fi rúbọ fún Ọlọ́run. Ọkàn tó gba ìsọjí á jẹ́ olóòótọ́ sí Ọlọ́run nínú ohun gbogbo. Á jẹ́ olóòótọ́ sí Ọlọ́run nínú ọ̀rọ̀. Á jẹ́ olóòótọ́ sí Ọlọ́run nínú ìṣe. Á jẹ́ olóòótọ́ sí Ọlọ́run nínú ìwà. Á jẹ́ olóòótọ́ sí Ọlọ́run nínú ẹ̀kọ́ Kristi. Á jẹ́ olóòótọ́ sí Ọlọ́run nínú ìlànà ìgbàlà t'Olúwa gbé kalẹ̀. Á jẹ́ olóòótọ́ sí Ọlọ́run nínú ohun gbogbo tí Ọlọ́run pa láṣẹ. Ìwé orin Dáfídì orí 51 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 17 ọ̀rọ̀ Ọlọ́run sọ pé ẹbọ Ọlọ́run òun ni ìròbìnújẹ́ ọkàn ìròbìnújẹ́ àti ìrora àyà. Irú ẹbọ yìí Ọlọ́run kì yóò gan. Ọlọ́run ò kì í gan ẹbọ tó ti ọkàn mímọ́. Ọlọ́run ò kì í gan ọkàn tó ní ọkàn mímọ́. Ọlọ́run ò kì í gan ẹbọ ọkàn wa tó tinú ọkàn pípé, ọkàn yíyẹ, ọkàn tó ṣetán láti mọ Ọlọ́run, ọkàn tó ti gba ìsọjí Ọlọ́run torí pé ìsọjí iṣẹ́ Ọlọ́run ni, ọkàn tó ṣetán láti tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run. Ọlọ́run ò kì í gan irú ọkàn bẹ́ẹ̀. Ọlọ́run á sì máa ṣàfẹ́rí irú àwọn ọkàn tó ṣetán láti gba ìsọjí Ọlọ́run. Ẹbọ Ọlọ́run ó ní ìròbìnújẹ́ ọkàn ìròbìnújẹ́ àti ìrora àyà. Irú ẹbọ yìí Ọlọ́run kì yóò gan. Ìwé orin Dáfídì orí 51 ẹsẹ̀ 17 ló kọ́ wa bẹ́ẹ̀. Ọlọ́run wa mọ ohun gbogbo. Ọlọ́run wa rí ohun gbogbo. A lè kà á sọ nínú ìwé Hébérù orí 4 ẹsẹ̀ 13 pé ohun gbogbo òun ló ṣípayà ló sì hàn kedere lójú Ọlọ́run nínú ẹni táwa yóò dúró ní ìdájọ́. Bí ọkàn kan bá gba ìsọjí Ọlọ́run, bí ọkàn kan bá gba Ọlọ́run láàyè kí Ọlọ́run alààyè kó wọnú rẹ̀, ọkàn náà ṣetán láti ka ọ̀rọ̀ Ọlọ́run sí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa. Ọkàn náà ṣetán láti ka ìfẹ́ Ọlọ́run sí gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run. Torí pé ọkàn tó gba ìsọjí á jẹ́ ọkàn olóòótọ́, á jẹ́ ọkàn pípé, á jẹ́ ọkàn yíyẹ, á jẹ́ ọkàn tó ti gba Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀. À ń sọ̀rọ̀ nípa ìsọjí tòótọ́. Ìsọjí tòótọ́. A ti sọ pé ẹbọ Ọlọ́run ni ìròbìnújẹ́ ọkàn ìròbìnújẹ́ àti ìrora àyà. Irú ẹbọ yìí Ọlọ́run kì yóò gan. Ọlọ́run kì í gan ẹbọ tó ti ọkàn pípé, ọkàn yíyẹ, ọkàn mímọ́ sí Ọlọ́run ẹlẹ́dàá wa. Ìdí la fi ń rọ̀ wá pé kájọ kẹ́kọ̀ọ́ papọ̀ nípa ohun tó Ọlọ́run sọ nípa ìsọjí tòótọ́. Ilé gbọ́dọ̀ yé wa. A sì gbọ́dọ̀ mọ̀ pé ohun gbogbo ló ṣípayà lójú Ọlọ́run ẹlẹ́dàá wa. Ohun gbogbo l'Ọlọ́run rí, kò sí ohun t'Ọlọ́run ò rí. Bí a ti ń wò mí, bí a ti ń wo a ti ń kẹ́kọ̀ọ́ papọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, Ọlọ́run mọ ohun tí ń bẹ nínú ọkàn wa nípa òun, nípa Ọlọ́run ẹlẹ́dàá wa àti nípa ìwòye wa nípa ọ̀rọ̀ mímọ́ Ọlọ́run. Ọkàn tó ṣe tán láti gba ìsọjí Ọlọ́run. Irú àwọn ọkàn yẹn á máa dúró nínú ọ̀rọ̀ Ọlọ́run. A máa dúró nínú ìfẹ́ Ọlọ́run tá ti kà kọ sílẹ̀ rí nínú Bíbélì. Mo ò ní dúró lórí pé mo rò pé tàbí mo mọ̀ pé. Ọlọ́run ti kì wá nílọ̀ nínú Bíbélì pé láti abẹ́ májẹ̀mú láéláé lọ́lọ́run ti ń kì àwọn èèyàn Ọlọ́run nílọ̀. Ó kì àwọn ọmọ Ísírẹ́lì nílọ̀ ní ìgbà tó fún wọn lófin tán. Ní ìwé Deuteronomy orí 4 ẹsẹ̀ 2 ó ní ìwọ kò gbọdọ̀ fi kún ọ̀rọ̀ náà tàbí kí ìwọ kó yọ kúrò nínú ọ̀rọ̀ náà tí a ti kọ fún ọ lónìí. Deuteronomy orí 4 ẹsẹ̀ 2 ló sọ bẹ́ẹ̀. Ọlọ́run a máa kìlọ̀ nígbà tó bá ti fún àwọn ènìyàn ní ọ̀rọ̀ rẹ̀ tán bó ṣe kìlọ̀ ní ìwé Deuteronomy orí 4 ẹsẹ̀ 2. Nígbà tá a kíyèsí ìwé òwe
orí 30 ẹsẹ̀ 5 sí 6 ó ní a kò gbọdọ̀ fi kún ọ̀rọ̀ náà kí a má bàa mú wa ní èké. Proverbs 30 verse 5 and 6 gbogbo ọ̀rọ̀ Ọlọ́run ló pé a kò gbọdọ̀ fi kún kí a má bàa mú wa ní èké. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ ni. Ní ìgbà tí Ọlọ́run ti kọ àkọsílẹ̀ ìfẹ́ Ọlọ́run fún àpọ́sítélì Jòhánù tán, ohun gbogbo tí Ọlọ́run fẹ́ kí àwọn ọmọ Ọlọ́run ó mọ̀ tí a ti kọ àkọsílẹ̀ tó sì rí ìfihàn Ọlọ́run àtìtẹ́ Ọlọ́run ní ìwé ìfihàn. Ó wá kọ síbẹ̀ pé ìwé ìfihàn orí 22 22 gbọ́ta kéèsì ẹsẹ̀ 22 18 àti 19 ó ní gbogbo àsọtẹ́lẹ̀ ìwé mọ́ yìí ìwọ kò gbọdọ̀ fi kún ìwọ kò gbọdọ̀ yọ kúrò. A lè fi aṣọ ohun tí yóò ṣẹlẹ̀ fún ẹni tó bá fi kún ọ̀rọ̀ náà, a sì sọ ẹni tó bá yọ kúrò nínú ọ̀rọ̀ náà, gbogbo àsọtẹ́lẹ̀ ọ̀rọ̀ náà ohun tí yóò ṣẹlẹ̀ sí. Ẹ̀yin ènìyàn wa nílé, à ń sọ̀rọ̀ nípa ìsọjí tòótọ́. Bí a bá sọ ọkàn wa jí nípa ti Ọlọ́run, à á ka ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. À á mú ìyàtọ̀ bá ọ̀rọ̀ ènìyàn àti ọ̀rọ̀ Ọlọ́run. À á mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run torí pé a ti gba ẹ̀mí Ọlọ́run, a ti gba ọkàn òtítọ́, a ti gba ẹ̀mí òmìnira lọ́dọ̀ Kristi. Gẹ́gẹ́ bí ó ti sọ pé ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yóò sọ yín di òmìnira. Nínú ìwé Jòhánù orí 8 ẹsẹ̀ 22 32 ló fi ẹsẹ̀ wa mọ́lẹ̀ bẹ́ẹ̀. Ìsọjí tòótọ́ ó jẹ́ ipa ti ẹ̀mí spiritual reawakening, èyí tó mú ìgbé ayé tuntun, tó mú ìrò ènìyàn tuntun, tó mú ìrònú tuntun pẹ̀lú Ọlọ́run wa. Ìsọjí ti ẹ̀mí, ìgbédìde nípa tẹ̀mí spiritual reawakening. A ó jí wá dìde nípa ti Ọlọ́run, nípa tẹ̀mí Ọlọ́run torí pé a ti ṣetán láti gba ìsọjí tó ní ìkànṣe pẹ̀lú Ọlọ́run. A máa yí ni padà. Ẹni tí Ọlọ́run bá sọjí, tọ́lọ́run bá mí sí láti ṣèfẹ́ Ọlọ́run, a máa yí ni padà láti ṣe ohun tí Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ. Bí a ti wọnú ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ, Ọlọ́run fẹ́ kí a mọ̀ pé ó ń béèrè lọ́wọ́ ogúnlọ́gọ̀ wa pé a gbọ́dọ̀ sọ wá jí nínú tí ń ṣe ti Ọlọ́run. There must be a spiritual reawakening about the things of God. Ó gbọ́dọ̀ wáyé nítorí pé Ọlọ́run wa òun ni ó dá wa, òun ni Ọlọ́run wa, òun ni ẹlẹ́dàá wa, òun ló mọ ohun gbogbo nínú wa, ó sì ń bẹ̀ wá pé kí a sọ ọkàn wa jí. Kí là ń pè ní ìsọjí tòótọ́? Kí ni ìsọjí tòótọ́ túmọ̀ sí? Kí ni àwọn ẹsẹ̀ Bíbélì tó fi ẹsẹ̀ wa múlẹ̀ nípa ọ̀rọ̀ tí à ń pè ní ìsọjí? Kí ni ipa tí ọkùnrin tá bá ti sọjí, kí ni ipa rẹ̀ nípa ti Ọlọ́run? Àti pé kí ni àwọn ìpéye ìsọjí tòótọ́ tí a rí nínú Bíbélì? Àti pé báwo la ṣe lè pèsè ọkàn wa sílẹ̀ fún ìsọjí tòótọ́ ti Ọlọ́run? Àwọn ẹ̀kọ́ tí a fẹ́ gbéyẹ̀wò nìyí bí a ti ń wọnú ẹ̀kọ́ yìí lọ nípa ìsọjí tòótọ́. Kí là ń pè ní ìsọjí? Ìsọjí túmọ̀ sí pé kí a sọ̀yàn jí, kí ènìyàn ó tají bí ẹni tó ń sùn, tàbí ẹni tí ń ṣàìsàn, tàbí ẹni tí ìfẹ́ ohun kan ò sí ní ọkàn rẹ̀ mọ́. Kí a dá nǹkan padà sí ipò rẹ̀ tó wà tẹ́lẹ̀. Ohun tí a pè ní ìsọjí nìyí. Ó túmọ̀ sí ìmúpadàbọ̀sípò. Àwọn olóyìnbó á pè ìmúpadàbọ̀sípò as restoration. Ìmúpadàbọ̀sípò ìgbé ayé èyí tí ó ṣetán láti padà sí òdodo àti ìwà mímọ́ Ọlọ́run. Ohun tí a pè ní ìsọjí tòótọ́ nìyí. Kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ nígbà tá a kíyèsí ìwé orin Dáfídì? Ìwé orin Dáfídì nígbà tá a wo 85, nígbà tá a wo ẹsẹ̀ 6, kí ni Bíbélì sọ? Kí ni Bíbélì sọ? Ìwé orin Dáfídì 85 nígbà tá a wo ẹsẹ̀ 6. Ó ní, ìwọ kì yóò tún mú wa sọjí, kí àwọn ènìyàn rẹ kí ó máa yọ̀ ní inú rẹ. Ọlọ́run nìkan ló lè mú wa sọjí tí a bá ṣetán láti fi ara wa, ọkàn wa, ayé wa sílẹ̀ fún Ọlọ́run. Òun nìkan ló lágbára, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ orin tó sọ pé ìwọ ó mú wa sọjí, ìwọ ó tún mú wa sọjí kí àwa ènìyàn rẹ
kí a lè máa yọ̀ nínú rẹ̀, nítorí pé Ọlọ́run nìkan ló ní agbára oore ọ̀fẹ́ láti mú wa sọjí bí ìran ènìyàn bá ṣe tán láti fi ara rẹ̀ sílẹ̀ fún Ọlọ́run alààyè. Kí a tó tẹ̀síwájú, ǹjẹ́ ẹ̀yin tẹ́ ń wo ètò yìí, ǹjẹ́ ṣe tán láti gba ìsọjí Ọlọ́run? Ìsọjí Ọlọ́run ò kì í ṣe program téèyàn á ṣe lọ́jọ́ mẹ́ta tí a ló ń ṣe program lọ́jọ́ méje. Ìsọjí Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. Bí a ti ń kẹ́kọ̀ọ́ ìlò, a ó gbé yẹ̀wò ohun tí ìsọjí tòótọ́ tó túmọ̀ sí gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Bíbélì. Ìwé orin Dáfídì tí a kà yìí 85:6, ó ní ìwọ ó tún mú wa sọjí kí àwọn ènìyàn rẹ kí ó lè máa yọ̀ nínú rẹ̀. Ọlọ́run nìkan nínú àánú rẹ̀ àti nínú agbára rẹ̀ ló lágbára tí a bá jọ̀wọ́ ara wa fún láti sọ ọkàn wa jí. Kí ni ìsọjí túmọ̀ sí? Ìsọjí túmọ̀ sí pé kí ẹ̀mí tuntun kó rú jáde, ìrònú tuntun kó rú jáde, ọkàn tuntun kó rú, àti pé ìmúpadàbọ̀sípò. Ohun tí a pè ní ìsọjí ni gẹ́gẹ́ bí a ti ṣàlàyé rẹ̀. Ìtumọ̀ ìkejì, ó ní pé kí nǹkan ti dòkú kí ó wá gba ìsọjí. Ẹ gbọ́ ọ̀rọ̀ Jésù ni nínú ìwé Jòhánù orí 6 ẹsẹ̀ 63 63. Ó ní ẹ̀mí ní ń sọ ní di ààyè, ara kò ní èrè kan. Ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín, ẹ̀mí ni ìyè sì ní pẹ̀lú. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa pé ẹ̀mí Ọlọ́run tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run, òun ló lè mú wa sọjí kúrò ní ipò àìgbàgbọ́, kúrò ní ipò òkú, kúrò ní ipò àìnáání ìfẹ́, ìlànà àti oore ọ̀fẹ́ Ọlọ́run. Ìsọjí tòótọ́ ní t'Ọlọ́run lè ṣe ní tá a bá fira wa sílẹ̀ fún. Kí ni ìsọjí tòótọ́ túmọ̀ sí? Kí ni ìsọjí tòótọ́ túmọ̀ sí? Ẹ̀yin ènìyàn wa nílé, ẹ mọ̀ pé ètò yìí ó dá lórí Jeki Bibeli Soro. Bíbélì la ó gbà láàyè láti sọ̀rọ̀ nínú gbogbo, yálà nínú ẹ̀kọ́, yálà nínú ìsìn, yálà nípa ètò ìgbàlà Ọlọ́run, yálà nípa ohun gbogbo tọ́lọ́run fẹ́ ká mọ̀ tí ń ṣe ti ìyè àti ìwà bí Ọlọ́run. A gbọ́dọ̀ gba Bíbélì láàyè láti sọ̀rọ̀. Èrò wa kò ní nǹkan ṣe pẹ̀lú ohun tọ́lọ́run bá ti sọ. Ohun tọ́lọ́run bá ti sọ, ó ti sọ, a ò lè yí padà. A gbọ́dọ̀ dúró nínú àṣẹ rẹ̀. Kí ni ìsọjí tòótọ́? Kí ni ó lè mú jáde? Kí ni ìsọjí tòótọ́ lè fà fún ogúnlọ́gọ̀ ọkàn àwọn ènìyàn? Jẹ́jẹ́ mọ̀ pé lórílẹ̀‐èdè wa ní Nàìjíríà, a nílò ìsọjí tòótọ́ padà sí ọ̀dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá wa, nítorí pé onírúurú ẹ̀kọ́ nípa ìsìn Kristi pàápàá ló nílò kí gbogbo wa ká padà, kí a padà sínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a bẹ̀ sí ń ṣèwádìí fúnra ara wa ohun tí Ọlọ́run gbé kalẹ̀, nítorí pé a ti kọ Bíbélì fún gbogbo wa kí àwa kó lè wádìí rẹ̀ gẹ́gẹ́ bí ohun tí Kristi sọ pé nínú wíwádìí ni àwa mọ̀ pé àwa yóò ní ìyè tí kò ní pẹ̀kun, nínú ìwé Jòhánù orí 5 pàtàkì ẹsẹ̀ 39. Ìsọjí tòótọ́ a máa fi àyè sílẹ̀ fún ẹ̀kọ́ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, proper preaching of the word. A gbọ́dọ̀ sọ̀rọ̀ níbi tí Bíbélì bá ti sọ̀rọ̀, a gbọ́dọ̀ dákẹ́ níbi tí Bíbélì bá ti dákẹ́. Ìsọjí ló fà á. A revival will prompt thus says the Lord. Ìsọjí tòótọ́ la fi àyè gba ohun tí Olúwa wí nìkan. True revival will prompt thus says the Lord. Kí l'Olúwa wí? Kí ni ọ̀rọ̀ t'Olúwa sọ? Proper preaching, ìwàásù òtítọ́, òun ní bí kí ni Olúwa wí. Ọkàn tí a bá sì ti sọjí ní bèrè pé kí ni Olúwa wí, tá sì lọ sínú Bíbélì. Ọkàn tá ò bá gba tí ò bá ṣetán láti gba ìsọjí, ohun tó bá gbọ́ náà ló gbọ́, kò ní wò pé kí ni Bíbélì wí, torí pé a ti fún wa ní Bíbélì èyí tí yóò darí wa sí ọ̀dọ̀ Ọlọ́run. So ọkàn tí a bá ti sọjí
a máa wádìí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ọkàn tó bá ti gba ìsọjí a fẹ́ mọ ohun tí Olúwa sọ nípa ìgbàlà rẹ̀ tí a kà kọ sílẹ̀ rẹ̀ nínú Bíbélì. Ọkàn tó bá ti gba ìsọjí a fẹ́ mọ ohun tí àgbékalẹ̀ Ọlọ́run já sí. Ọkàn tó bá ti gba ìsọjí a fẹ́ mọ kókó ìlànà Ọlọ́run àti ẹ̀kọ́ rẹ̀. Ọkàn tó bá ti gba ìsọjí a fẹ́ mọ ohun tí Ọlọ́run sọ nípa ìgbàlà rẹ̀ tá a kà kọ sílẹ̀ rẹ̀ nínú Bíbélì. Ẹ̀yin ènìyàn wa nílé, ìjà ti sọ ọ́ jí nípa ti Ọlọ́run. Ìjà ti tún èrònú wa ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ nípa ti Ọlọ́run. Ọkàn tó bá ti gba ìsọjí á wo Bíbélì, á wò kí ni Ọlọ́run sọ nípa ìgbàlà Ọlọ́run. Kí ni Ọlọ́run sọ? Kí ni Kristi kọ́ wa nípa ìgbàlà rẹ̀? Ohun tí Kristi wí nìyí. Ìwé Máàkù orí 16 ẹsẹ̀ 15. 15. Ó sì wá ó wípé ẹ lọ sí gbogbo ayé kí ẹ sì wàásù rere fún gbogbo ẹ̀dá. Ẹsẹ̀ 16. Ẹni tó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀ yóò là. Ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Ọkàn tí a bá sọjí nípa ti Ọlọ́run á dó lórí ọ̀rọ̀ mímọ́ Olúwa yìí. Ìwé Máàkù orí 16 ẹsẹ̀ 16 nípa ìgbàlà Ọlọ́run. Ẹ̀yin ènìyàn wa táyìn wò wá nílé, ìjẹ́ ti dẹni ìgbàlà gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹ̀kọ́ Kristi, pé ẹni tí ó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀ òun ni yóò là. Ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Ọkàn tí a bá ti sọjí a máa wá ẹ̀kọ́ òtítọ́, ẹ̀kọ́ tí ó yè kooro nínú ọ̀rọ̀ Olúwa, torí pé ọ̀rọ̀ Ọlọ́run ó mú ju idà olójú méjì lọ. The word of God is sharper than any two-edged sword. Ó mú ju idà olójú méjì lọ. A máa wádìí ọ̀rọ̀ Ọlọ́run, a máa wádìí ohun tó Ọlọ́run sọ, tó Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ìgbàlà. Kò ní máa gbọ́ ọ̀rọ̀ ènìyàn kí l'Olúwa wí, ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run wo ló sọ bẹ́ẹ̀. Ẹni tó bá ti ní ìsọjí, n ta máa wádìí nìyí. Bá ti ní ìsọjí Ọlọ́run, a máa wádìí kí ni Ọlọ́run gbé kalẹ̀ fún ìsìn mímọ́ ní sáà tí a wà yìí. A máa wádìí. Ẹ̀yin ènìyàn wa nílé, ẹ̀kọ́ yìí yóò máa ní ìtẹ̀síwájú sí nítorí pé a ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí ni. Àwọn ohun tí ìsọjí tòótọ́ ń fà, kókó bíi 6 la fẹ́ dárúkọ, ṣùgbọ́n ẹyọ kan la sì dárúkọ níbẹ̀. Ṣùgbọ́n ohun tá à ń rọ̀ wá ni pé ǹjẹ́ a ti sọ ọ́ jí nípa ti Ọlọ́run? Ǹjẹ́ a ti sọ ọ́ jí nípa ẹ̀kọ́ òtítọ́? Ǹjẹ́ a ti sọ ọ́ jí ìsọjí òtítọ́ nípa ìgbàlà Ọlọ́run? Ẹ má ṣe jẹ́ ká gbàgbé, ẹ̀mí ní sọ ní di ààyè, ara kò ní èrè kan. Ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín, ẹ̀mí ní ìyè sì ní pẹ̀lú. Bí a bá fẹ́ gba ìsọjí tòótọ́ lọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá wa, jẹ́ ká padà sínú Bíbélì, ká padà sínú ọ̀rọ̀ Ọlọ́run, ká padà sínú ìfẹ́ Ọlọ́run, ká padà sínú ìwàláàyè Ọlọ́run. Ohun tá à ń sọ nìyí. Ẹni tá bá ti sọ ọkàn rẹ̀ jí, á wádìí àlàyé ìfẹ́ Ọlọ́run. Iṣẹ́ Àpọ́sítélì orí 17 ẹsẹ̀ 11. Bíbélì sọ fún wa pé àwọn Júù tó wà ní Bèríà wọ́n ní ìjù ti àwọn tó wà ní Tẹsalóníkà lọ, nítorí pé wọ́n wà ní ìmúra sílẹ̀, wọ́n sì ń yẹ ìwé mímọ́ wò bóyá nǹkan wọn ní rí bẹ́ẹ̀. Ẹni tí ó ti gba ìsọjí tòótọ́ a máa ṣèwádìí ìjìnlẹ̀ pẹ̀lú ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Pétérù kejì orí 1 ẹsẹ̀ 19 ó ní kí a kọ́kọ́ mọ èyí dájú pé
kò sí ọ̀kan nínú àsọtẹ́lẹ̀ ìwé mímọ́ tó ní ìtumọ̀ ìkọ̀kọ̀. A ò wádìí ni, tá a bá wádìí a ó mọ ohun tọ́rọ̀ Ọlọ́run sọ. Ọ̀rọ̀ Ọlọ́run ò ní ìtumọ̀ ìkọ̀kọ̀. Bí a bá wo Bíbélì wa, a mọ ohun tọ́lọ́run sọ. A ó mọ ìyàtọ̀ láàrin májẹ̀mú láéláé. A ó mọ ìyàtọ̀ láàrin májẹ̀mú titun àti májẹ̀mú láéláé. A ó mọ ìyàtọ̀ láàrin ìgbàlà Ọlọ́run tí Kristi kọ́ wa. A ó mọ ìsìn tó wà lábẹ́ májẹ̀mú láéláé. A ó mọ ìsìn tó wà lábẹ́ májẹ̀mú titun bí a bá ṣe tán láti gba ìsọjí lọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀kọ́ yìí ń tẹ̀síwájú. Àdúrà tẹ̀bẹ̀ wá sí Ọlọ́run ni pé Ọlọ́run yóò sọ ọkàn wa jí, yóò sọ ẹ̀mí wa jí, yóò sì mú ẹ̀mí wa padà bọ̀ sípò, yóò mú wa padà bọ̀ sípò sínú tí ń ṣe ti Ọlọ́run. Ní orúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa, àmín. Gẹ́gẹ́ bí a sọ fún wa, ẹ̀kọ́ yìí ń tẹ̀síwájú ní ìgbà mìíràn tá a tó fi rẹ̀ pàdé. Tẹ́ bá ní ìbéèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí: 08057444902 tàbí 08065717023. A ó tuntun nọ́mbà náà pè fún wa: 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wàláàyè Ọlọ́run àti ọ̀rọ̀ orí ọ̀fẹ́ rẹ̀ kó máa bá wa gbé, kó sì fún wa ní ìní àti ìpín pẹ̀lú àwọn èèyàn mímọ́ lórúkọ Jésù Kristi mímọ́ Olúwa tolùgbàlà wa, àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.